Ìyá mi. Hello, ẹ̀yin èèyàn mi. How are you yín o? Ṣáláfíà la wà o. Ọlọ́run á kẹ́ wa o. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Èmi ìlàtúgbé wa o. Kẹ̀búyẹ̀rì. Wọ́n ní ilé kábíyèsí jóná. Tẹ́ bá ti rí nínú íńtánẹ́ẹ̀tì, àánú kábíyèsí á ṣe yín. Kí ló fa ilé jíjóná? Ọlọ́run ló yé. Gbogbo pálásì ẹ̀yẹn ti jó ráúráú, ó kó eérú. Káì, 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 káì. Ó lágbára. Ó lágbára. Ó lágbára. Wọ́n ń pa itú o. Wọ́n ń pa itú. Láàfin kábíyèsí, wọ́n ń pa itú. Wọ́n ní olórí TikTok. Olórí TikTok, gbogbo yín náà lẹ mọ̀. Ó lọ gbé owó kábíyèsí. Kó má lọ jẹ́ pé Ọlọ́run ló ti ẹ̀ mọ̀ bọ́n ṣe rí owó náà lọ́wọ́ ẹ̀. Dọ́là sì ni o. Dọ́là sì ni o. Nínú carton báyìí náà ni ó gbé owó kábíyèsí. Wọ́n sọná sílé. Ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin yẹn wọ́n mean gan. Ó yẹ kí kábíyèsí wá nǹkan ṣe sí i. But kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Ọlọ́run á kọ́ láti mọ̀ ọ́ ṣe. Gbogbo owó wọ́n sọná sílé. Háyàyàyàyàyà tẹ́ bá rí ààfin. Ààfin kábíyèsí tí ó gbiná kérú. A ṣẹ̀ṣẹ̀ rí information yẹn náà. Now. Is that not wonderful? Wọ́n yìí ń ṣe orí burúkú ní ààfin yẹn. Wọ́n ń ṣe orí burúkú àwọn obìnrin yẹn. Can you imagine? Can you imagine? Bí lady bí Mariam yẹn, ọmọ ìgbéra yẹn. Wọ́n ní bí yẹn ṣe ń ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ fi wọ́n lẹ̀. Wọ́n fẹ́ rí ìjà Ọlọ́run. Wọ́n fọwọ́ pa idà Ọlọ́run lójú. Wọ́n pa á lójú lóní rẹpẹtẹ. I don't know. Bóyá ọpọlọ wọn mad ni o. Bóyá oògùn tó ń ṣe káàkiri yẹn. Bóyá ó ti fẹ́ run wọn mad. Because ẹ lè sọ wípé kẹ máa sọ the same ọ̀rọ̀. Wọ́n ní oge lápá, oge lẹ́sẹ̀, ó fọ́ lójú, ó ṣe gbogbo oríṣiríṣi. Ìtọ́ fẹ́ sálọ tó sọ pé ó lọ kọlu bí igi ló kọlù bá ọ̀pẹ ẹni tó ṣẹrí mọ́ ògiri. Wọ́n ní tẹ́ bá rí ẹ̀jẹ̀. Ó mà ṣe o. Wọ́n lọ hospital ló wà nísìnyí. Ó bọ́ ṣe ń disgrace ara wọn. Wọ́n ń disgrace ara wọn. Kì í ṣe kábíyèsí náà ń disgrace o. Ó kàn jẹ́ pé kábíyèsí ó sì mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ nǹkan tó affect òun ní pé mistake ẹ tó rò pé bóyá right. Wọ́n ní àwọn kan máa ṣe right thing at the wrong time. Wọ́n tún máa ṣe right thing at the wrong time. Ǹjẹ́ kìí ṣe òun náà ni? Ló jẹ́ kí kábíyèsí. Bẹ́ẹ̀ ni kábíyèsí tí ó sì fẹ́ kò tí ì fẹ́ fọhùn torí ó yìí wà perplex. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ó bá kábíyèsí lójijì because àwọn ìyàwó túláàsì tó ń gbé sí ààfin wọ́n da kábíyèsí. Oh my God. Wọ́n dà o. Wọ́n da kábíyèsí lóní rẹpẹtẹ. Ọlọ́run á bá yín tó. Á bá yín tó ààfin, á bá yín tó life yín. Tẹ́ bá rí bí ilé yẹn ṣe jó. Ó jó kéérú. Kò tiẹ̀ sí nǹkan kan tẹ́ bá mo rò pé wọ́n mú nǹkan kan jáde níbẹ̀. Wọ́n ní kí panápaná tó dé ó ti burn everything to ashes. Wọ́n ní OAU àwọn panápaná University of Ife àwọn panápaná káwọn yẹn tó dé pé wọ́n fẹ́ paná. Ní nǹkan bí 11 after 11 lóru. Lóru àná ni kíní yẹn ṣẹlẹ̀. Kábíyèsí. Aṣọ eré ọlá ní ìyọnu. But notwithstanding, àwọn àǹtí kábíyèsí àti àwọn èèyàn kábíyèsí, ẹ jọ̀ọ́, ẹ bá wa bójú tó kábíyèsí. Kẹ́ ẹ lè sọ fún Naomi kó lọ ṣe délé, kó pray fún bàbá yẹn. Kó pray fún Ọọ̀ni. Ọọ̀ni yẹn need prayer. Yes, ó need prayer.
thorough prayer, thorough prayer because àwọn ìyàwó bí èṣù, àwọn èṣù bí ìyàwó. Wọ́n ti lọ jìnnà. Ó ti pẹ́ tán ti ń kóṣẹ́ sí kábíyèsí lára. Ó ti pẹ́ tó ti ń kóṣẹ́ sí kábíyèsí lára. Ó mà ṣe. Àdéhùn bíi pé èmi àti kábíyèsí relate. Tí n bá dé ààfin yẹn, tí n bá wọ ààfin yẹn lọ bá àwọn people yẹn, gbádùgbàdù á gbowó àgbàdo. Kí ni wọ́n ń gbé tán gbé? Ṣé ààfin yẹn náà bí wọn sí ni? Àbí wọ́n rí kábíyèsí nítorí tí wọ́n ní kábíyèsí ṣe joyè? Àbí family wọn ni oyè tí kábíyèsí jẹ tó fi di ranto? Lẹ́nu ijọ́ mẹ́ta yìí àti ẹ̀ gbúrò eléyìí Títílayọ̀ Àṣàbí. Ó dà pé wọ́n ti lé ìgbẹ́ láàfin ewé kò sí láàfin mọ́. What a disgrace. What a disgrace. Wọ́n lé ẹsẹ̀ ò balẹ̀. Ìyẹn Títílayọ̀. Ìwọ ṣẹ̀ fẹ́ wọlé ló bá pitú. Ọlọ́run máa yọ kábíyèsí o. Agbára Kristi ọba ìyanu tí ìyàwó ẹ̀ mú wá sínú ààfin yẹn. Òun ló ń save wọn láàfin yẹn. Abẹ́ẹ̀dẹ̀ rí wọ́n lọ sọná sí palace. Wọ́n lọ sọná sí palace. Unto what? Unto what? That is the last thing tó tún lè ṣe. Nígbà tí àwọn ará Ifẹ̀ ò bá ti tètè wá nǹkan ṣe sí, ẹ má wo kábíyèsí wa ràn o. Ẹ̀yin ará Ifẹ̀ má wo kábíyèsí wa ràn. Kábíyèsí is a man of integrity. Nǹkan kan ò gbọdọ̀ ṣe kábíyèsí. The rich also cry. Nǹkan kan ò gbọdọ̀ ṣe kábíyèsí. Ẹ gbọdọ̀ wá bẹ ṣe máa flush. Kán palẹ̀ gbogbo palace yẹn mọ́. Ó ṣe tán wọ́n ti jóná. Wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bù sí o. Mo rò pé ó ti tó time tán. Bóyá ara flushing náà ni Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ọlọ́run ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ń sìn. Wọ́n ti ń flush ẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Kọ́ dẹ̀ wá flush àwọn èèyàn tó wà níbẹ̀, àwọn oníṣẹ́ ibi. Àwọn oníṣẹ́ ibi tó máa flush ni o. Kì í ṣe àwọn tó ń ṣe rere o. Torí àwọn kan wà níbẹ̀ tó ń ṣe rere. Tí inú wọn dùn sí nǹkan rẹ̀. Ẹ wo ẹni tí mò ń rí níbẹ̀ tí mò ń wo Tọ́pẹ́. Yes, ó dà pé Tọ́pẹ́. Olórí Tọ́pẹ́ yẹn ó dàbí pé èèyàn náà fẹ́ ṣe èèyàn díẹ̀. Tóun bá ti lọ pollute o. Ó jẹ́ ẹnìkan tó ní integrity. Láti olórí Tọ́pẹ́. Ṣé rí àwọn túláàsì tó ń mọra wọn bẹ̀? Àwọn yẹn ni Ọlọ́run máa bá flush dànù. Àwọn tó ń ṣe Naomi tó sọ pé yes pa àwọn làwọn ń ṣe. Ọlọ́run máa flush wọn dànù. Ọlọ́run ò lè fún wọn ṣe because bó ṣe ń ṣe làṣírí wọn tú. Bó ṣe ń gbìyànjú làṣírí wọn tú. Oh my God o. Tí wọ́n bá máa dé báyìí, tí ìjì ayé bá bẹ̀rẹ̀ sí ní mì wọ́n báyìí, ẹ bá wọn káàánú. Kábíyèsí. Ẹ bá wa pín kíní kó dọ́dọ̀ kábíyèsí. Wish pé kábíyèsí máa gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Iná tó jó yẹn kò ṣe ẹ̀yìn wọn. The spirit of God say kò ṣe ẹ̀yìn wọn. Wọ́n tún ní ṣe tán. Olórí TikTok yẹn tún gbé dọ́là kábíyèsí. Ṣé rí gbogbo yín? Ẹ gbiná lóye. Ẹ̀yin èèyàn ẹ bá wa share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe, kẹ́ bá ṣe comment. Lórí ọ̀rọ̀ wọn tó àbójútó. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ ṣe ń tẹ́tí sí mi. Bí bá tún rí important thing, màá tún gbé sí yín létí. Ẹ ṣé o. God bless you. Bye.